ìjọ̀gbọ̀n rèé ilé-ẹjọ́ lé àwọn ọmọ Oyètọ́lá ní káńsù àmọ́ wọ́n ti láwọn ò gbà o. ohun tó wà nílẹ̀ báyìí àkóbá gidi ni fún àwọn ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ọ̀ṣun. yàtọ̀ sí pé ilé-ẹjọ́ kò tẹ́mi lọ́rùn tó lágbára lórí irú àwọn ọ̀rọ̀ báyìí fa àbùkù kàn wọ́n nípa pípè wọ́n lópùrọ́. gbogbo àwọn alága ìjọba ìbílẹ̀ náà tí wọ́n ti ń jó tí wọ́n ń yọ̀ àti àwọn tí wọ́n ń ṣe àsìpapàá tí wọ́n ní ilé-ẹjọ́ ti dá àwọn padà sí ipò àwọn. ilé-ẹjọ́ náà ti sọ ní gbangba pé àwọn ò sọ bẹ́ẹ̀ o. wọ́n láwọn èèyàn náà parọ́ mọ́ àwọn ni wọ́n sì fi irọ́ náà lu àwọn aráàlú ní jìbìtì ni. adájọ́ Bíọ́rà tó ka ìdájọ́ tí àwọn adájọ́ ilé-ẹjọ́ kò tẹ́mi lọ́rùn mẹ́tẹ̀ẹ̀ta fọwọ́ sí tí wọ́n sì fohùn ṣọ̀kan lé lórí nílùú Àkúrẹ́ lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 13 oṣù kẹfà ọdún 2025 yìí ni ilé-ẹjọ́ ìbu ẹnu àtẹ́lu ìwà ẹgbẹ́ APC nípa dídorí ìdájọ́ wa ọjọ́ 10 oṣù kejì ọdún 2025 kodò. ilé-ẹjọ́ kò fìgbà kan sọ pé òun dá àwọn alága ìjọba ìbílẹ̀ wọ̀nyí padà sípò wọn. kò sì dára rárá fún àwọn èèyàn kan láti máa gbé ìdájọ́ síbi tó bá wù wọ́n kí wọ́n lè fi rí àǹfààní òṣèlú kankan jẹ. ohun tí eléyìí túmọ̀ sí ni pé ilé-ẹjọ́ náà kò dá àwọn alága ìjọba ìbílẹ̀ tí wọ́n sáré jáde nínú oṣù kejì ọdún yìí padà. wọ́n kàn ṣe bẹ́ẹ̀ láàyè ara tiwọn ni. níbi tí ọ̀rọ̀ yìí ti bẹ̀rẹ̀ ni nígbà tí ó kù dẹ̀dẹ̀ kí gómìnà Adégbóyèga Oyètọ́lá kúrò nípò tó wá ní òun ṣètò ìdìbò kan láti yan àwọn alága ìjọba ìbílẹ̀ tuntun. gbogbo ètò àti ọ̀nà tó yẹ kí ìjọba Oyètọ́lá gbà láti ṣètò ìdìbò gidi tí kò ní wàhálà nínú ni wọn ò gbà. bí ìgbà tí wọ́n kàn jókòó sí abẹ́lé yan àwọn tó wù wọ́n ni. eléyìí bí PDP ìgbà náà nínú àwọn náà sì gba ilé-ẹjọ́ lọ. bẹ́ẹ̀ ni ẹgbẹ́ òṣèlú míì ìyẹn ẹgbẹ́ APP náà tún gba ilé-ẹjọ́ lọ. àwọn adájọ́ nílé-ẹjọ́ méjèèjì yìí ni wọ́n padà dájọ́ pé ètò ìdìbò tí Oyètọ́lá lòun ṣe o awúrúju ni ìbò náà kò sì lẹ́sẹ̀ nílẹ̀. bẹ́ẹ̀ ni ẹnikẹ́ni kò gbọ́dọ̀ pe àwọn tí wọ́n yàn síbẹ̀ ní alága ìjọba ìbílẹ̀ kankan. ohun tí wọ́n fi dájọ́ bẹ́ẹ̀ fún wọn nígbà náà ni pé wọ́n ní ìjọba Oyètọ́lá rúfin pé ìjọba náà rú òfin tí wọ́n sì rú náà ni pé bí ètò ìdìbò ìjọba ìbílẹ̀ yóò bá wáyé bẹ́ẹ̀ ọdún kan ni wọ́n gbọ́dọ̀ ti kéde ẹ̀ tí gbogbo àwọn tí ọ̀rọ̀ náà kàn yóò sì ti mọ̀ pé àwọn yóò dìbò lọ́jọ́ báyìí. àmọ́ bóyá nítorí Oyètọ́lá ti nígbàgbọ́ pé kò sí kí ẹgbẹ́ àwọn má tún wọlé ní ọdún 2022 sípò gómìnà wọn ò kọbi ara sí ọ̀rọ̀ ìdìbò ìjọba ìbílẹ̀ náà rárá. ohun tí àwọn kan ṣe ń sọ pé gbogbo ohun tó ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ dàrúdàpọ̀ láwọn ìjọba ìbílẹ̀ yìí Oyètọ́lá àti ìjọba rẹ̀ ló dá a sílẹ̀ nìyẹn pé àwọn gan-an ni wọ́n kó wàhálà náà bá gbogbo àwọn ará Ọ̀ṣun. ìdí ni pé Oyètọ́lá kò múra láti ṣètò ìdìbò ìjọba ìbílẹ̀ kankan àfi nígbà tí Adémọ́lá Adélékè fi ìbò náà ní ọjọ́ 16 oṣù keje ọdún 2022. nígbà tí wọ́n dìbò táwọn aráàlú kò fìbò gbé gómìnà Oyètọ́lá wọlé yìí ọ̀rọ̀ náà bá a lójijì débi pé kò tètè mọ èyí tí yóò ṣe. láti rí i pé ìpínlẹ̀ Ọ̀ṣun kò bọ́ lọ́wọ́ ẹgbẹ́ wọn ni wọ́n ṣe sáré ṣe ètò ìdìbò pàjáwìrì níbi tí kò ti sí ẹgbẹ́ òṣèlú míì tó díje nínú ètò náà ju APC nìkan lọ. nídìí èyí kò sí orúkọ ẹgbẹ́ òṣèlú míì lára ìwé ìdìbò ju APC lọ. ohun tí wọ́n sì kọ síbẹ̀ ni yes or no. ìdí tí wọ́n fi ń pe àwọn alága ìjọba ìbílẹ̀ tí wọ́n ti ibi ìdìbò náà jáde ní alága yes or no nìyẹn. àmọ́ igi gangan má gúnni lójú ó kéré láti ìlọ́ o. ẹgbẹ́ PDP tí wọ́n ti mọ̀ pé kìnní náà yóò padà ṣe àkóbá fáwọn sáré gba ilé-ẹjọ́ lọ kí ọjọ́ ìdìbò tó pé rárá pé kí wọ́n rí i pé àwọn ìjọba Oyètọ́lá kò ṣètò ìdìbò kankan o. ilé-ẹjọ́ ló wá dájọ́ ní ọjọ́ 15 oṣù kọkànlá ọdún 2022 pé ìbò tí Oyètọ́lá ṣe ní ọjọ́ 15 oṣù kẹwàá ọdún náà kì í ṣe ìbò gidi o. nítorí yàtọ̀ sí pé ilé-ẹjọ́ ti pàṣẹ fún wọn kí wọ́n má ṣe é tẹ́lẹ̀ gbogbo òfin ètò ìdìbò tó yẹ kí wọ́n tẹ̀lé ìjọba náà kò tẹ̀lé rárá o. adájọ́ tó dájọ́ ọ̀hún adájọ́ Nathaniel Ayọ̀ọ́lá kò fi ààyè àríyànjiyàn sílẹ̀ rárá. ó ní gbogbo àwọn tí wọ́n fi ìbò náà gbé wọlé bí alága ìjọba ìbílẹ̀ lọ́sùn gbọ́dọ̀ fi ipò náà sílẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ báyìí nítorí wọn kì í ṣe alága ìjọba ìbílẹ̀ o. ọjọ́ Ẹtì Friday ọjọ́ 15 oṣù kọkànlá ni wọ́n dájọ́ náà ọjọ́ Jímọ̀ ló jẹ́ kò sì sí ohun tí àwọn APC lè sáré ṣe
ní ọjọ́ Sunday tó tẹ̀lé sí rèé ìyẹn ọjọ́ àìkú ọjọ́ 27 oṣù kọkànlá yìí wọ́n ṣe ìbúra fún gómìnà Adeleke bíi gómìnà tuntun lọ́ṣun. Ìjọba tuntun sì bẹ̀rẹ̀. Lóòótọ́ làwọn ẹgbẹ́ APC láwọn kò gbà pé àwọn yóò lọ sí ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn, ṣùgbọ́n títí di bí ọjọ́ mélòó kan kò sí ohun tí àwọn náà rí ṣe. Nígbẹ̀yìn ṣá o, wọ́n pe ẹjọ́ kòtẹ́milọ́rùn wọ́n sì ń bá ẹjọ́ náà lọ. Àmọ́ kinní kan wà nílẹ̀ o. Ìyẹn náà ni pé nígbà tí Oyètọ́lá lóhùn yóò ṣètò ìdìbò yìí tó bẹ̀rẹ̀ ètò náà pẹ̀lú eré burúkú bí ẹni tí eégún lé, yàtọ̀ sí PDP tàwọn Adeleke, ẹgbẹ́ òṣèlú míì tún lọ sí kóòtù. APP ni wọ́n ń jẹ́ Action People's Party. Gbogbo ohun tí APP yìí béèrè nílé ẹjọ́ ni wọ́n fún wọn pé kò sí ohun tó ń jẹ́ ìbò lọ́ṣun àti pé láéláé àwọn èèyàn náà kò gbọdọ̀ pe ara wọn ní alága ìjọba ìbílẹ̀, wọn kò sì gbọdọ̀ rí wọn níbikíbi lọ́ṣun. Ṣùgbọ́n APC ò rí tàwọn yẹn ro. Kàkà bẹ́ẹ̀ ẹjọ́ ti PDP ni wọ́n torí ẹ̀ lọ sílé ẹjọ́ kòtẹ́milọ́rùn. Ohun tí wọ́n sì ń béèrè níbẹ̀ ìyẹn nílé ẹjọ́ ọ̀hún ni pé ilé ẹjọ́ tó dájọ́ yìí o, Federal High Court l'Óṣogbo, pé kò lẹ́tọ̀ọ́ lábẹ́ òfin láti dá ẹjọ́ bẹ́ẹ̀, pé kí ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn pàṣẹ bẹ́ẹ̀ fún wọn. Ẹjọ́ tí wọ́n dá ní ọjọ́ 10 oṣù kejì ọdún yìí ní Àkúrẹ́ nìyẹn, tí ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn yìí sì sọ pé lóòótọ́ ni ilé ẹjọ́ tó dájọ́ yẹn kò lẹ́tọ̀ọ́ láti dá bẹ́ẹ̀. Ẹjọ́ tí wọ́n dá nìyí tí Oyètọ́lá fi kéde pé ìdìbò tí àwọn ṣe ní 2022 fún àwọn alága ìjọba ìbílẹ̀, ìdìbò náà fẹsẹ̀ múlẹ̀ kí àwọn alága tí wọ́n yàn lọ máa ṣèjọba wọn lọ. Ohun tó fa yánpọnyánrin tí wọ́n fi pa àwọn èèyàn nítorí tí APC fẹ́ gba àwọn ìjọba ìbílẹ̀ yìí lọ́wọ́ PDP nìyẹn. Nítorí ohun tí àwọn APC yìí ń sọ ni pé ilé ẹjọ́ ti dá àwọn padà. Ilé ẹjọ́ ti sọ pé àwọn ni alága ìjọba ìbílẹ̀ gbogbo. Ilé ẹjọ́ ti fàṣẹ sí yíyàn tí wọ́n yan àwọn. Bẹ́ẹ̀ eléyìí kò sí nínú ìdájọ́ náà rárá o. Ìyẹn ni wọ́n sì ń lò láti gba ìjọba ìbílẹ̀ gbogbo pẹ̀lú agbára gírímákàyè àti ti ìjọba àpapọ̀. Bẹ́ẹ̀ kò yẹ kí wọ́n ṣe bẹ́ẹ̀ nítorí ẹjọ́ míì wà nílẹ̀, ẹjọ́ ti àwọn APP tí wọ́n ti dájọ́ pé kò sí ìdìbò kankan lọ́ṣun lọ́jọ́ 15 oṣù kẹwàá, àti pé àwọn èèyàn náà kò gbọdọ̀ pe ara wọn ní alága ìjọba ìbílẹ̀ níbì kankan. Ẹjọ́ yẹn wà nílẹ̀ bẹ́ẹ̀ o. Àwọn APC kọ́kọ́ ń ṣakọ, wọ́n ní kò sí ẹjọ́ kankan, àwọn ò tiẹ̀ mọ APP rí. Bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ nítorí nígbà tí wọ́n kọ́kọ́ dájọ́ àwọn APP yìí ní 30 oṣù kọkànlá ọdún 2022, ìyẹn níbi ọjọ́ 3 tí Adeleke gbàjọba, àwọn APC láwọn yóò pe ẹjọ́ kòtẹ́milọ́rùn. Àmọ́ ẹnu lásán ni wọ́n fi sọ ọ́, wọn ò mú ọ̀rọ̀ náà ṣẹ. Nígbà tí ariwo tí wọ́n ń pa yìí bẹ̀rẹ̀ sí di wàhálà sáwọn gan lọ́rùn, tí àwọn èèyàn sọ pé ẹjọ́ míì wà lọ́rùn wọn yàtọ̀ sí tàwọn PDP, wọ́n sáré yọ́kẹ́lẹ́ gba ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn yìí kan náà lọ ní ọjọ́ 25 oṣù kẹta ọdún tá a wà yìí. Wọ́n ní kí wọ́n da ẹjọ́ APP tí wọ́n ṣe lọ́dún 3 sẹ́yìn nù. Ìyẹn làwọn adájọ́ 3 wá dá lọ́jọ́ Friday yìí tí wọ́n ní ojúgbà àwọn tì fún APC, pé ẹjọ́ kòtẹ́milọ́rùn tó yẹ kí wọ́n ti pè láti ọdún 3 sẹ́yìn ni wọ́n wá ń pè yìí, pé àkókò tó yẹ kí wọ́n pè ẹjọ́ náà ti kọjá o. Wàhálà tó bá sì ti díẹ̀ yọ kí wọ́n ti mọ̀ pé àwọn làwọn fà á sọ́rùn ara wọn. Wọ́n ní ìdájọ́ tí wọ́n ti dá níjọ́ yẹn, ìyẹn ìdájọ́ tí wọ́n dá fún APP, ìdájọ́ pé kò sí ìbò lọ́jọ́ 15 oṣù kẹwàá 2022, àti pé ẹnikẹ́ni tí wọ́n bá yàn kò gbọdọ̀ pe ara ẹ̀ ní alága ìjọba ìbílẹ̀, pé ìdájọ́ náà wà síbẹ̀ o. Torí bẹ́ẹ̀ àwọn èèyàn náà gbọdọ̀ fi ipò alága tí wọ́n jókòó sí nílé ìgbìmọ̀ sílẹ̀ ní wàrà ṣẹṣà ni. Pẹ̀lú ìdájọ́ yìí kò sí kí ìyàngbọ̀n míì má tún ṣẹlẹ̀, torí àwọn alága APC yìí ti tún ń kọ nǹkan míì jáde sí ìdájọ́ tuntun yìí. Wọ́n ní kì í ṣe ohun tí ilé ẹjọ́ sọ nìyẹn. Ilé ẹjọ́ kò ní kí àwọn kúrò níbẹ̀, àti pé ẹjọ́ tí wọ́n dá yẹn kì í ṣe èyí tí wọ́n gbé lọ sílé ẹjọ́, ẹjọ́ míì ni. Wọ́n ti ní àwọn ń lọ sílé ẹjọ́ tó ga jùlọ o. Ìyẹn ni pé ọ̀rọ̀ náà yóò dé Supreme Court, níbi tí wọn yóò ti tún bẹ̀rẹ̀ ẹjọ́ náà lákọ̀tun. Àmọ́ bí gbogbo eléyìí bá ń ṣẹlẹ̀, tí àwọn olóṣèlú bá ń bá ara wọn jà báyìí, ohun tó yẹ kí gbogbo ìlú mọ̀ ni pé kì í ṣe nítorí àwọn aráàlú ni wọ́n ṣe ń ṣe o, tàbí àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀ṣun làwọn olóṣèlú APC PDP wọ̀nyí ṣe ń fẹ́ gba ipò lọ́wọ́ ara wọn nítorí ìtara wọn nìkan ni o. Nígbà tí wọ́n bá bẹ̀rẹ̀ ẹjọ́ nílé ẹjọ́ tó ga jù nílẹ̀ wa báyìí, ohun tí wọn yóò fà títí tí wọn yóò fi dìbò míì lóṣù kẹjọ ọdún tó ń bọ̀ nìyẹn. Yóò wá jẹ́ pé títí ọdún 4 tí ìjọba Adeleke yìí lò, àwọn APC kò jẹ́ kí ìjọba ìpínlẹ̀ náà ṣiṣẹ́. Gbogbo àǹfààní
àti oríire tí ìjọba ìbílẹ̀ sì lè mú bá àwọn mẹ̀kúnnù ìlú, àwọn ni wọ́n gbégi dínà fún wọn. Èèyàn wàá mọ̀ o bóyá ohun tí Oyètọ́lá fẹ́ fún àwọn ará Ọ̀ṣun nìyẹn. Wọ́n sì ń fọ̀rọ̀ náà lọ́wọ́ pàápàá, wọ́n ń fà á mọ́ra wọn lọ́wọ́ gidigidi, kò sì sẹ́ni tó mọ bí wọn yóò ti yanjú ẹ̀. Àmọ́ ìlẹ̀kẹ̀ má já sílé má já síta, ìlẹ̀kẹ̀ ni ò sì lè ṣe kó má já yìí, ibì kan náà ni ìlẹ̀kẹ̀ ọ̀hún yóò já sí i. Kódà àwọn kan tún ń dá orúkọ Ràúfù Arẹ́gbẹ́ṣọlá sí i, èyí tó sì kàn nínú ọ̀rọ̀ yìí kò yé ẹnìkankan o, nítorí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí lẹ́yìn tó ti gbéjọba sílẹ̀ ni. Àmọ́ bí wọ́n bá fa gbùrù yóò fagbó ni. Kìnní kan sáfẹ́ ṣẹlẹ̀ lọ́sùn yìí, nígbà tó bá sì ṣẹlẹ̀ gbogbo wa ni yóò fojú rí i. Ọláyíwọlá Alága ló sáré yẹ ìdájọ́ tí wọ́n ṣe lónìí yìí wò fún ibùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. Ẹ kú kalẹ̀.